ìlú kan bẹ ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn. ìlú náà wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì fi ìtàn má lè gbàgbé lélẹ̀ lọ́dún ìyá 2007. kí ni ìtàn náà? ẹ máa bá mi ká lọ. ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn lágbárò ibi ọmọ tuntun jòjòló nínú ìdílé Pa Gbàdàbíù Rafiu Ọ̀ṣọ́jà àti ìdílé olóògbé màmá Rainat Bello ní Òrèlè Agége níbi tí wọ́n fi ṣe ibùgbé nípínlẹ̀ Èkó. ọmọ tuntun jòjòló yìí bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ ẹ̀ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Ṣàṣà ní Ṣàṣà ní ìpínlẹ̀ Èkó lọ́dún 1987. ó tún tẹ̀síwájú lọ sílé ẹ̀kọ́ girama Ṣàṣà Community High School Ṣàṣà nípínlẹ̀ Èkó fún ìpele àkọ́kọ́ ìyẹn junior secondary school. nígbà tí àlejò ayé yìí tún lọ sílé ẹ̀kọ́ Sàká Tinubu Memorial High School ní Òrèlè Agége níbi tó ti kẹ́kọ̀ọ́ gba ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ girama ìyẹn West African Secondary School Certificate Examination tá a mọ̀ sí WAEC lọ́dún 1999 tí àlejò ayé náà sì jẹ́ akẹ́kọ̀ọ́ tó perégedé jùlọ nílé ẹ̀kọ́ náà lọ́dún náà lọ́hùn-ún Best Student of the Year. àlejò ayé yìí tún tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ ẹ̀ lọ sílé ẹ̀kọ́ gbogbo nìṣe ti Ìlaró Polytechnic ní ìpínlẹ̀ Ògùn ní ọdún ìyá 2002 níbi tí ẹni tí à ń sọ ìtàn yìí ti kẹ́kọ̀ọ́ gboyè Ordinary National Diploma OND gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ nípa bá a ti bá ní kọ́lé Civil Engineering tó sì tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn akẹ́kọ̀ọ́ tó perégedé jùlọ gẹ́gẹ́ bí ó ti ṣe nígbà tó wà nílé ẹ̀kọ́ girama. àlejò ayé yìí kò dúró nípa ètò ẹ̀kọ́ ó tún tẹ̀síwájú lọ sílé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní Yaba nípínlẹ̀ Èkó ìyẹn Yaba College of Technology tó sì tún kẹ́kọ̀ọ́ gboyè Higher National Diploma HND nípa bá a ti kọ́lé bákan náà ìyẹn Civil Engineering tó sì tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn akẹ́kọ̀ọ́ tó tún yege jùlọ nílé ẹ̀kọ́ náà. ta ni mò ń sọ nípa ìtàn rẹ̀? mò ń sọ nípa ìtàn His Royal Majesty Aláyélúwà Ọba Engineer Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà Oníkògbó tìlú Ìkògbó Ládó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Ọba Ọ̀ṣọ́jà di ẹni tó ríṣẹ́ lẹ́yìn àwọn ètò ìkẹ́kọ̀ọ́ wọn láwọn ilé ẹ̀kọ́ lọ́lọ́kan òjọ̀kan nípa bá a ti bá ní kọ́ ilé Civil Engineering. kábíyèsí ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ abánikọ́lé tá a mọ̀ sí Bedeco Nigerian Limited tó wà lágbègbè erékùṣù Èkó Victoria Island. àkọsílẹ̀ fi yé wa yí pé bí kábíyèsí ṣe ń kúrò nílé ẹ̀kọ́ gbogbo nìṣe ìyẹn ti Yaba iná ní kábíyèsí ríṣẹ́ ní Wàràǹṣeṣà. àkọsílẹ̀ fi yé wa pé ní 30 ọjọ́ oṣù kọkànlá ọdún yíya 2007 ní ìpèdún fún His Royal Majesty Aláyélúwà Ọba Engineer Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà Oníkògbó tìlú Ìkògbó Ládó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn láti wá gorí àpèrè àwọn baba ńlá baba wọn. ní èyí tó ṣe pé ó kù díẹ̀ kí kábíyèsí pé ọmọ 30 ọdún lásìkò náà. ominú kan wọ́n bẹ́ẹ̀ ni ẹ̀rù tún ń bà wọ́n. ètò fi yé wa síwájú sí pé kábíyèsí kọ̀ jálẹ̀ tán láti má fẹ́ gorí àpèrè àwọn baba ńlá baba wọn. èyí ló mú kí kábíyèsí pinnu lọ́kàn ara wọn láti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lẹ́yìn ọdún kan tí wọ́n bá ti gorí àpèrè náà. ohun ìbẹ̀rù fún kábíyèsí kò ju pé ọba tó wàjà lásìkò náà kí ifá tó tọ́ka sí kábíyèsí kò lò ju ọdún 5 lọ. ètò tó fi yé wa pé His Royal Majesty Aláyélúwà Ọba Engineer Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà pẹ̀lú gbígbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba Allah wíwà láyé bàbá àwọn gẹ́gẹ́ bí alátìlẹ́yìn àti ìrànlọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìtùnú láti ẹnu àwọn olóyè nínú ìlú Ìkògbó ó jẹ́ kí àwọn bọ́ sórí àpèrè ìyẹn ti àwọn baba ńlá baba wọn gẹ́gẹ́ bí ọba àlàyé nílùú Ìkògbó tí ìlú sì ń tẹ̀ síwájú dòní tí yóò sì máa tẹ̀ síwájú títí láéláé àmín àṣẹ Ìdùmarè.
kábíyèsí aláyélúwà ọba ẹnjìnìà Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà tún tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ wọn lẹ́yìn ọdún kan tí wọ́n ti gorí àpèrè àwọn baba ńlá baba wọn gẹ́gẹ́ bí oníkógbó tìlú Ìkógbó. Kábíyèsí tẹ̀síwájú lọ sílé ẹ̀kọ́ Federal University of Technology Àkúrẹ́ tá a mọ̀ sí FUTA nípínlẹ̀ Ondo níbi tí kábíyèsí ti kẹ́kọ̀ọ́ gboyè síwájú sí i tí wọ́n sì gboyè Masters of Engineering in Structural Engineering ní ọdún ya 2008 ní kábíyèsí dá iléeṣẹ́ tara wọn sílẹ̀ tí ìtàn fi yé wa pé pẹ̀lú akíkanjú èèyàn tí kábíyèsí jẹ́ tí wọn kì í ṣe ọ̀lẹ tí wọ́n sì fẹ́ràn ibi tó le koko bí ojú ẹja tí kábíyèsí sì ní ìgbàgbọ́ wípé kò sí ohun tó le tó ṣòro ṣe níwájú Olódùmarè èyí tí ó sì ṣe okùnfà tí kábíyèsí fi dá iléeṣẹ́ tara wọn sílẹ̀ tí a mọ orúkọ rẹ̀ sí Decent Tech Engineering Company Limited. Ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè ló ti wọ̀lú Ìkógbó láti ipasẹ̀ kábíyèsí àti àtìlẹ́yìn àwọn olóyè àti ará ìlú pátápátá. Pàtàkì jùlọ ìrànlọ́wọ́ Ọlọ́run ọba. Díẹ̀ lára àwọn ohun mèremère eléyìí tó ti wọ̀lú ńlá ti rí bí ojú òpópónà eléyìí tó yọ kùlùlùkùlùlù, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ girama àti ilé ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí yunifásitì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn nǹkan ìdàgbàsókè eléyìí tí ó ti wọ̀lú lásìkò kábíyèsí aláyélúwà ọba ẹnjìnìà Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà. Ìtàn fi yé wa pé kábíyèsí fẹ́ràn àwọn ọ̀dọ́ lọ́pọ̀ yanturu eléyìí tó ṣokùnfà rẹ̀ tó fi ṣe pé ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ẹni kábíyèsí máa ń wá ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ kábíyèsí ní ìgbàgbọ́ pé ohun tó bá ti nígbàgbọ́ pé yóò ṣeé ṣe iná ni ó ṣeé ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ní kábíyèsí darapọ̀ mọ́ bíi MNSE COREN pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ẹ̀yẹ tí wọ́n ti fi dá kábíyèsí lọ́lá. Ṣé àwọn eléèbó sọ pé behind a successful man there must be a good and successful human. Kábíyèsí aláyélúwà ọba ẹnjìnìà Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà ṣe ìgbéyàwó pẹ̀lú olórí Adébùsọ́lámi Ọ̀ṣọ́jà tí Olódùmarè sì fi àwọn ọmọ alálùbáríkà lọ́kùnrin lóbìnrin dá wọn lọ́lá. Ẹsẹ̀ ògbèrò ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún yìí nígbà tí ọ̀pọ̀ àwọn orí adé ní tìbútòrò ilẹ̀ kóòtù òjìire àwọn gbajúgbajà olóṣèlú àwọn ọ̀tọ̀kùlúùlú àti gbogbo èèyàn lápapọ̀ wá bá kábíyèsí aláyélúwà ọba ẹnjìnìà Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà olórí Adébùsọ́lámi àti àwọn ọmọ wọn ṣe àjọyọ̀ ṣíṣí ilé tuntun nílùú Ìkógbó tí wọ́n pè ní Oníkógbó private residence. Mélòó la wí mélòó la sọ nípa ìtàn Oníkógbó tìlú Ìkógbó ládòdò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀pọ̀ orí adé nílẹ̀ kóòtù òjìire nípínlẹ̀ Ògùn ní Yewa Àwórì àti ní Adó-Odò Ọ̀tà lápapọ̀ ni wọ́n ń kí kábíyèsí kú ayẹyẹ ọjọ́ òbí lónìí ọjọ́ kẹta oṣù kẹta. Lára wọn láti rí aláyélúwà ọba Dr. Kẹ́hìndé Gbádéwọlé Olúgbèlé olùtìlú Ìlaró Paramount ruler ti gbogbo ilẹ̀ Yewa tí wọ́n tún jẹ́ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ ni ọba Professor Adéyẹmí Abdulkabir ọba Láńlẹ́gẹ́ ọlọ́ta tìlú Ọ̀tà Àwórì His Royal Majesty ọba Olúṣèyí Rótìmí Àlàmúmúléró Àbúrò tìlú Ìbèṣe Yewa ní ìpínlẹ̀ Ògùn His Royal Majesty ọba Barrister Lukman Agunbíadé alágbára tìlú Àgbárá àti gbogbo orí adé lápapọ̀ tí wọ́n ń kí kábíyèsí kú ti ayẹyẹ ọjọ́ ìbí tòní. Bẹ́ẹ̀ ni àwọn olóṣèlú náà ń ṣe àjọyọ̀ pẹ̀lú orí adé adé Senator Solomon Ọlámìlékan Adéọlá Yáàyì ọmọ tó Yáàyì tí wọ́n ń kí tí wọ́n jẹ́ aṣojú gúúsù ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá. Bẹ́ẹ̀ láre ẹnjìnìà Chief Mrs. Naimat Salako Oyèdélé tí wọ́n jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ògùn. Àrí Chief Olúṣẹ̀san Fágbàyé tí wọ́n jẹ́ Honourable Commissioner for Culture and Tourism ní ìpínlẹ̀ Ògùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn gbajúgbajà olóṣèlú tí wọ́n ń ṣe àjọyọ̀ pẹ̀lú His Royal Majesty aláyélúwà ọba ẹnjìnìà Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà Oníkógbó tìlú Ìkógbó fún ti ayẹyẹ
ọjọ́ ìbí wọn tó kò lé ní ọjọ́ kẹta oṣù kẹta. gbogbo àwọn olóyè pátápátá láàfin oníkógbó ẹkùn ni wọ́n ń kí kábíyèsí aláyélúwà ọba ẹnjìnìà Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà oníkógbó tìlú Ìkógbó. lára wọn láti rí ọ̀jọ̀gbọ́n Olúwaṣèyí Ọláyínká Yusuf tí wọ́n jẹ́ ààrẹ bọ́bàgbìmọ̀ tìlú Ìkógbó, olóyè Abímbọ́lá Ọdúnẹ̀là tí wọ́n jẹ́ ààrẹ bọ́bàkẹ́yẹ tìlú Ìkógbó àti gbogbo olóyè pátápátá láàfin oníkógbó tìlú Ìkógbó tí wọ́n sì ń ṣe ládùúrà pé ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé àti láàyè rẹ̀. gbogbo èèyàn pátápátá pẹ̀rá porongodo, pàtàkì jùlọ gbogbo ọmọ ìlú Ìkógbó, onílé àti àlejò, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé àti lágbà ni wọ́n ń bá kábíyèsí aláyélúwà His Royal Majesty ọba ẹnjìnìà Nurudeen Olúwadáre Ọ̀ṣọ́jà oníkógbó tìlú Ìkógbó ṣe àjọyọ̀ orí kádún ti ọdún yìí. èmi gan fúnra mi Dr. Moruf Oníyìdé agogo ọ̀rọ̀, ọmọ wọn ní bèsèbèsè ọ̀lẹ́ ògbé alágbára ní ń bá wa gbébẹ̀, tí mo tún jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ IBS TV àti rédíò àti gbogbo àwọn òṣẹ́ pátápátá tí a sì ń kí kábíyèsí kú ayẹyẹ ọjọ́ ìbí òní. gbogbo ayé pátápátá panupọ̀ ṣe ládùúrà fún yín pé kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ kó pẹ́, kó lórí ṣiṣẹ́ ìbí pẹ́pẹ́pẹ́ láàfin, káṣẹ kó pẹ́ lẹ́nu kọrin kése. kábíyèsí o.